àsìkò yìí sọ pé mo rò pé àwọn Nigerian governors tó wà ní orílẹ̀-èdè Yorùbá mo bìlì pé wọ́n mọ̀ tó mọ̀ democracy mo dẹ̀ bìlì pé wọ́n mọ̀ nǹkan tó ń jẹ́ right to self determination àti gbogbo right tọ́lọ́run fún wa pátápátá tí mo ti kà sílẹ̀. Wọ́n dẹ̀ mọ̀ pé a ní right láti defend ilẹ̀ wa ilẹ̀ àjogúnbá wa. Torí a ti ń bá wọn sọ láti jẹ́ wọn lè láwọn ò gbọ́ o. Torí gba reclamation a fìwé ránṣẹ́ sí wọn o. Wọ́n gbà o. Bàtà tún kọ ìwé sí olórí ìlú Nàìjíríà àwọn náà tún gba kọ́pì o. Wọ́n gbà o. Wọ́n á fẹ́ fi àsìkò yìí pé àwọn Nigerian governors tó wà lórílẹ̀ Yorùbá governor Makinde governor Adeleke governor Akeredolu governor Abiodun governor Sanwo-Olu governor ìlú Kwara ìlú Kogi àti Èkìtì ẹ jọ̀ọ́ à ń bẹ̀ yín ni o mò ń bẹ̀ yín sí yín ni o mo fẹ́ kẹ́ ẹ lọ mọ̀ wípé ẹ̀tọ́ ọmọ Yorùbá a máa bẹ̀rẹ̀ ìjọba ilẹ̀ Yorùbá o. Show of force tẹ́ ń lò láti jọ yìí. Ẹ bá rántí ẹ mọ̀ pé lò ó nígbà Occupy. Ṣé mọ̀ pé lò ó nígbà tá a ṣe announcement on the radio. Ìgbà yẹn ẹ ti exhibit acts of terrorism ni. Torí mo document ẹ̀ fún àgbáyé o. Ló wà ń bẹ̀. Ẹ lè lọ wádìí tó wà ń bẹ̀. Bó ṣe ti UN lẹ́fẹ́ lọ EU ní African Union ní gbogbo ẹ lè lọ. Act of terrorism òun lè ṣe ń gbà yẹn o. Ẹ disrespect uniform ọmọ Yorùbá. Ẹ disrespect ọmọ Yorùbá. Ẹ disrespect faith wọn nípa nǹkan ájò tán fi sára. Ẹ wá bọ́ ọmọ Yorùbá sí ìhòòhò àjàjàjà kábíyèsí Ọlọ́run. Mo mọ̀ pé ìtẹ̀ ṣiṣẹ́ yẹn tẹ̀ wá ń jẹ. Mo mọ̀ pé táyé máa fi parẹ́. Ẹ ní bọ́ nínú ìbínú Ọlọ́run. Ẹ ní bọ́ nínú ìbínú Ọlọ́run ẹ̀dẹ̀ ní bọ́ nínú ìjà ọmọ ayé. Ẹ ní bọ́ nínú ìjà kan tí gbogbo Ọlọ́run bá ṣẹ̀dá. Ẹ máa rí ìbínú Ọlọ́run. Gbogbo bí tẹ bá yí tó gbogbo bí tẹ bá gbà bá ìbínú Ọlọ́run máa wà lórí yín ni. Ẹ̀yin bọ́ ọmọ Yorùbá sí o. Ẹ bọ́ uniform kúrò ọmọ Yorùbá. Káì. Àbọ̀ abáni. À ń padà bọ̀ lórí yẹn. Ẹ mọ̀ o. Ẹ dẹ̀ mọ̀ pé òfin àgbáyé sọ pé there should be no interference. Pẹ̀lú ẹ̀ ń ṣe show of force. Àwa remain calm. I remain peaceful. Gbogbo àgbáyé dẹ̀ là ń sọ fún step by step. Ó ṣe fún kankan o. Kẹ́yìntà àwíjàre ni o. Torí ibi tọ́nà ń ṣe ẹ̀tọ́ fún wa dé àní ìdá tí bẹ́ẹ̀ ní bọ̀dù rojọ́.